Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam. Fún gbogbo àwa tá à ń lọ hajj àbáwa tá a padà mọ́ lọ lọ́jọ́ iwájú, Ọlọ́run dákun jọ̀ọ́ mọ́ṣáì ṣe ń rọrùn fún wa. Mo fẹ́ ṣe àwọn fọ́nrán kan bíi 6 àbí 7 nípa hajj àbí kò tiẹ̀ mọ́ tó bẹ́ẹ̀, tí ó wá máa jẹ́ ṣókíṣókí nípa àwọn nǹkan tó ṣọ̀ranyàn fún wa ká mọ̀ nípa hajj, tó jẹ́ pé mò ń ràn kàn wípé k'Ọlọ́run dákun kó jọ̀ọ́ kó jẹ́ kó ṣàǹfààní fún yín gẹ́gẹ́ bí ẹbí mi tẹ́ ẹ jẹ́ Yorùbá. Ẹ rí i pé Yorùbá ni mò ń fi ń ṣe kó lè bá jàǹfààní fáwọn ọmọ Yorùbá gangan, torí wípé Yorùbá a pọ̀ tá à ń lọ hajj. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ hajj yẹn tó jẹ́ pé nǹkan fi owó ṣòfò ni, yóò fàsìkò ṣòfò, yóò fàlàáfíà ṣòfò, gbogbo nǹkan tó kó lọ pátápátá yóò fi ṣòfò ni nígbà tí ò bá mọ àwọn nǹkan tó yẹ kó mọ̀ nípa iṣẹ́ hajj. Iṣẹ́ hajj, mo fẹ́ ká lọ mọ̀ pé òpó kan nínú òpó ẹ̀sìn Islam, bí sọ̀láàtù ṣe wà, bí síyàmù ṣe wà, bí zakatu ṣe wà, bí àlìmánu ṣe wà, òun náà ni hajj ṣe wà. Bó o ti ń ṣe sọ̀láàtù ẹ tó ò ṣe káyé ó rí ọ, bó o ti ń ṣe síyàmù ẹ tí ì ṣe pé mò ń gbààwẹ̀, bó o ti ń ṣe zakatu ẹ tí ì ṣe pé mo yọ zakat, bó o ti ń ṣe ìmánu ẹ tí ì ṣe pé ò ń pariwo ẹ̀ káàkiri, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ ká hajj rẹ jẹ́ o. Olórí nǹkan téèyàn ń dì mú téèyàn bá ń lọ hajj, òun náà ni ìpalẹ̀mọ́. Olúwa ń jẹ́ ó yé wa nínú Suratul Baqarah, Bismillahir Rahmanir Rahim. Olúwa ní watazawwadu fa inna khayra zadi taqwa wattaquni ya ulil albab. Olúwa ní pé ẹ bá ń lọ hajj, ẹ palẹ̀mọ́, ẹ prepare, ẹ palẹ̀mọ́. Èyí tí fi wá jó lórí nǹkan téèyàn palẹ̀mọ́ náà ni ìpayà Ọlọ́run Ọba. Ẹ nípayà Ọlọ́run Ọba o. Ẹ nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń lọ hajj yìí, ẹ ń lọ ṣe hajj láti lọ fi ṣe ìbádà fún Allah subhanahu wa ta'ala ni. Ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ hajj, ẹ ń lọ ṣe hajj láti lọ wá ojú rí Ọlọ́run Ọba ni. Ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ hajj, ẹ ń lọ hajj láti lọ ṣe òpó kan nínú òpó ẹ̀sìn yín ni o. Gẹ́gẹ́ bó ti kí sọ̀látùl fájìrì, sọ̀látù zuru, asri, maghrib àti ṣáì tó ní máa pariwo fáyé pé mo ṣe kí zuri tán. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ kó jẹ́ o bó bá ṣe hajj tán, ìṣe tá a máa pariwo fáyé, torí pé nítorí yẹ kó o ṣe náà ni pé òun ṣe fọ́lọ́run wa ni. O ò ṣe kẹ́nìbọ̀dì ó kí ọ kú iṣẹ́, o ò ṣe kẹ́nìkan kó kí ọ káàbọ̀, òun ṣe nítorí pé ìwọ fẹ́ ṣoríire láyé àti ní alkiyama tí wọ́n ṣe ń ṣe hajj. Ṣáwa ní ṣe yín ni láti ẹ̀gbọ́ tóbìnrin, bóbìnrin bá ń béèrè pé ṣáà ní ṣe iṣẹ́ mọ̀ kóbìnrin Ọlọ́run bá fún wọn láyè láti máa ṣẹ̀ṣọ́. Obìnrin náà tó fẹ́ ṣe yín kó náà mọ̀ nígbàgbọ́ wípé kẹ́ lè bá máa pè mí lálàájá ló jẹ́ kí n ṣe double silver, double gold, double diamond. Rárá o, ó ṣẹ̀ṣọ́ tí ò sínú ẹ̀sìn rárá. Hajj ò ní nǹkan kan ṣe pẹ̀lú yín rárá, ká sọ̀rọ̀ nípa yẹn. Hajj ò ní nǹkan kan ṣe pẹ̀lú yín rárá. Al-ikhlas, olórí nǹkan téèyàn máa ń ní ni al-ikhlas àti taqwa, kéèyàn ó ṣe mímọ́, kéèyàn ó sì nípayà Ọlọ́run Ọba. Nǹkan méjèèjì yẹn òun ló jọ̀ranyàn jù nípa iṣẹ́ hajj. Òun ni yóò jẹ́ káníyàn yín ó lálàáfíà. Báníyàn yẹn bá ti lálàáfíà, iṣẹ́ téèyàn ń ṣe ó lálàáfíà. Eléyìí náà ni apá kìíní. Apá kejì ó tún máa bọ̀ lágbára Ọlọ́run Ọba. Àbí Allah subhanahu wa ta'ala k'Ọlọ́run dákun jọ̀ọ́ kó máa ṣe ní rọrùn fún wa. Wassalamu alaikum wa rahmatullah.